bẹ́ẹ̀ ni adájọ́ tó ń gbọ́ ẹ̀sùn ìpànìyàn tó fi ìkàlẹ̀ sí ìlú Òṣogbo tó ti pa á láṣẹ kí bàbá olówó ní dókítà Ramoni Adédoyin tó ní ilé ìtura Hilton Hotel nílùú Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun kó sì wà lọ́gbà ẹ̀wọ̀n kó máa jẹ gàrí àti ẹ̀wẹ̀ níbẹ̀. Bẹ́ẹ̀ ló tún ní kó máa gbafẹ́fẹ́ dáadáa pẹ̀lú òun kò ní fún ní bẹ́ẹ̀lì kankan láti lọ gba ìtọ́jú awúrúju kan báyìí ní ìlú òyìnbó. Ọkùnrin oníṣòwò olówó yalumọ̀yì náà ni wọ́n fi ẹ̀sùn kàn ó wípé ó lọ́wọ́ nínú ikú tó pa Timothy Adégòkè. Báwo gan ni ìgbẹ́jọ́ òṣèlú lónìí 30 ọjọ́ oṣù kẹsàn-án ọ̀rọ̀ rèé o látẹnu akọni oníṣẹ́ ìròyìn. Ẹ káàbọ̀ ṣáàtì kírun tán òkè àwa ti kírun tán bí o ṣe ti dé láti òkè àwa ti tó Òṣogbo dé o àti dé ẹ̀yìn yẹn mi ẹ jẹ́ kí n máa fi tó yín létí pé a ti lọ sí ilé ẹjọ́ very short one quick one a ti lọ ilé ẹjọ́ o àti dé o ilé ẹjọ́ ti sọ wípé kí Adédoyin kó sì wà níbi tó wà wọ́n ti ágìrì rẹ̀ wọ́n ti gbéwèé tó kọ yẹ̀wò èyí tó fi fẹ́ kúrò ní àhámọ́ wípé kí wọ́n lọ tọ́jú ẹ̀ wọ́n ní ara rẹ̀ ò yá wípé ara Adégòkè Adédoyin Abdulrahman Adégòkè Adédoyin ẹni tó ní ilé ìtura 18 ọ̀nà níbi tí Timothy Olúwadámiláre Adégòkè níbi tó kú sí wọ́n ní pé kán fò ní àǹfààní kó lọ tọ́jú ara àwọn lókè òkun kó ń kúrò níbi tí wọ́n ti mọ́ káwọn yòókù wà bẹ́ẹ̀ níwèé òun ni wọ́n ní ara rẹ̀ ò yá ó fẹ́ lọ tọ́jú ara rẹ̀ bọ́ nígbà tí wọ́n gbé kinní yẹn wọlé ẹni tí ṣe agbẹjọ́rò aráàlú ẹ má jẹ́ sọ pé agbẹjọ́rò Timothy mọ́ Timothy ti kú ẹ má jẹ́ ń pè ní agbẹjọ́rò ẹbí Timothy mọ́ ẹbí Timothy ọ̀sẹ̀ kò gba kọ́bọ̀ lọ́wọ́ ẹbí Timothy ẹni tí ṣe agbẹjọ́rò aráàlú agbẹjọ́rò àwọn mẹ̀kúnnù agbẹjọ́rò àwọn olólùfẹ́ òdodo agbẹjọ́rò àwọn tó wà fún justice wípé kí ìdájọ́ òdodo wà Fẹ́mi Fálànà wọ́n gbé ìwé wọlé wípé irú kílẹ̀ ń sọ yìí kí wọ́n fún un láǹfààní kó máa lọ tọ́jú ara rẹ̀ lókè òkun àìsàn wo ní ṣe tí wọ́n lè tọ́jú ẹ̀ ní ibi tí wọ́n tì wọ́n mọ́ a jẹ́ pé kábìjọba léèrè pé ṣèjọba ò ṣe ń tọ́ yẹ kí wọ́n ṣe nìyẹn a jẹ́ pé ìjọba gan ní ọ̀rọ̀ láti wọ́n gbọ́dọ̀ dá wa lóhùn àwọn ìbéèrè kan tó bá jẹ́ wípé wọ́n lè tọ́jú Adédoyin ibi tó wà ẹ jẹ́ ká lọ wo rẹ́kọ̀dù Adédoyin bó ṣe ń bọ̀ wá kí láìsàn tó máa ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ ta ní tọ́jú ẹ̀ bọ̀ tẹ́lẹ̀ níbo ní ti ń gbà tọ́jú kí ni irú àìsàn yẹn báwo ló ṣe le tó tí ò tẹ́ tó lè tọ́jú ẹ̀ Nàìjíríà àgbo ọ̀ràn ni àgúnmu ọ̀ràn ni kí oògùn kéékèèké tá à ń lò bí ọ̀ràn ni àwọn dókítà wa òkójú òṣùwọ̀n tó ní gbogbo àwọn ìbéèrè yìí tí ó lọ tọ́jú ara rẹ̀ lórí irú ẹ̀sùn tí wọ́n fi kan àwọn èèyàn wọ̀nyí a jẹ́ wípé a rí ẹ̀rí tó dájú pé onítọ̀ náà ó ti fẹ́ kú a rí ẹ̀rí tó sọ pé Adédoyin ti fẹ́ kú náà ok àwọn dókítà wo ni wọ́n test ẹ̀ a rí ẹ̀rí tó sọ pé àìsàn ńlá kan ó ń ṣàdédoyin a rí ẹ̀rí tó sọ wípé lórílẹ̀‐èdè Nàìjíríà wọn ò lè tọ́jú àìsàn tí ń ṣàdédoyin èmi ti ẹ̀ ń dúró mo fẹ́ wo lẹ́nìí tán bá dé court mo fẹ́ wo dókítà tó kọwọ́ bọ̀wé tó sáìn wípé kán máa gbé Adédoyin lọ wọ́n lè tọ́jú ẹ̀ Nàìjíríà mo fẹ́ mọ ilé ìwòsàn ẹ̀ ó yẹ ká investigate wọn ká béèrè pé bí wọ́n ti tọ́jú ẹ̀ bọ̀ lóòótọ́ ká mọ lóyìn táwọn náà jẹ́ but fortunately on getting to the court kò sí kankan ilé hospital ilé ìwòsàn kankan kò sọ wípé àwọn ò lè tọ́jú Adédoyin dókítà kankan ò sì mú medical report kó kó síbẹ̀ wípé Adédoyin o torí àìsàn báyìí o torí àìsàn báyìí tí ń tọ́jú ẹ̀ tá à lè wò Nàìjíríà o ẹ jẹ́ wọn lọ tọ́jú ẹ̀ lókè òkun o kò sí fún díẹ̀ yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ adájọ́ o wọ́n ní kí Adédoyin kó padà sí Iléṣà prison kó lọ máa ṣe fàájì rẹ̀ lọ káwọn fi dájọ́ nígbà táwọn bá dájọ́ yóò sọ bóyá ibi tó bá bóyá ó jàre o ó jẹ̀bi o kó má wọ́nà kankan láti jáde tí kankan mọ́ kọ́ mọ́ dúró dè dájọ́ so ní mo ní kí fún yín kẹ́ gbọ́ o ẹ bá ń jẹ́ kí ara lé ọgbọ́ o ẹ dára oko ọgbọ́ o ẹ dára ẹsẹ̀ kùkù ọgbọ́ o ẹ dára ọ̀nà jíjìn ọgbọ́ o ẹ bá ń ṣí ààrẹ o ẹ bá ń download ẹ ẹ bá ń yọ jáde ẹ bá ń tún lò lọ́dọ̀ yín ẹ bá ń spread ẹ kó kárí ilé kó kárí oko wọ́n ti ní kán dá Adédoyin padà sí prison kó dúró ń bẹ̀ ẹ̀wà aráṣàn ni ẹ̀wà tó ṣe ni oúnjẹ tó dáa ni aṣọ tó dáa ni pé wọ́n lọ́ ọmọ lò ń bẹ̀ yẹn for now tó rọ̀ ọmọ Nàìjíríà wò pé why now
àwọn èèyàn fẹ́ mọ béèrè pé tí wọ́n bá túmọ̀ àyílẹ̀ ajẹ́ pé wọ́n fẹ́ lò for political reason nìyẹn o wọ́n fẹ́ ṣe kinní kan ni o èmi nírọ̀ ni ẹ má mọ̀ sọ báwọn ọ̀rọ̀ ìwà nílé ẹjọ́ ẹ má sọ bẹ́ẹ̀ ẹ̀yin tí mo ní ẹ má sọ bẹ́ẹ̀ ṣe ẹ ti rí báyìí ní ìsìn pé wọ́n tú wọn lẹ̀ o wọ́n ti padà sí ààyè wọn wọ́n wá tún ní kí n fi tó yín létí ṣe mọ̀ pé ègbé ni fún ẹni tí a kò fi rán tó ń jíṣẹ́ ègbé sì ni fún ẹni tí a fi rán tí ò jẹ ẹ jẹ́ kí n jẹ́sẹ̀ ìtàn o inú òjò ni mo tún ti ń jẹ o òjò ayọ̀ òjò òdùnnú òjò justice òjò ìdájọ́ òdodo ó ní o òjò justice for Timothy òjò update òjò gbogbo ẹ̀ òjò Adédoyin òjò àwọn tó kù òjò ní ọlágbára pọ̀ ó ń dùn mọ́ mi ni wọ́n tún ní kí n fi tó yín létí láre tí wọ́n rán wa tó yẹ ká jíṣẹ́ òun náà ni pé ní ọjọ́ 10 oṣù tí ó bẹ̀rẹ̀ lọ́la yìí ọjọ́ 10 oṣù 10 ọdún 2022 òun ni a tún pàdé padà ní kóòtù ìwé tí bàbá Fẹ́mi Fálànà gbé wá tí wọ́n ní àwọn fẹ́ amend the charges tí wọ́n fi gbé àwọn ẹni wọlé ẹjọ́ most especially one of the principal suspects Abdulrahman Adégòkè Adédoyin wọ́n ní àwọn fẹ́ amend the charges yẹn pé ó rí bákan pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kò bá charges mu bóyá wọ́n fẹ́ yọ Adédoyin kúrò ń bẹ̀ pé kò lọ́wọ́ rárá ni nínú amendment yẹn àmọ́ bóyá wọ́n sì fẹ́ sọ pé ní tí wọ́n fi gbá wọn yòókù bóyá wọ́n fi gbá wọn náà ni àmọ́ ṣùgbọ́n mi mọ̀ pé charges yẹn ti dúró ọjọ́ 10 oṣù 10 ọdún tá a wà yìí ọ̀nà àpàdé ìyẹn oṣù tí ó bẹ̀rẹ̀ lọ́la yìí ọjọ́ 10 ló kù báyìí o ọjọ́ 10 ló kù báyìí tá a pàdé ní High Court 1 Òṣogbo níbi tí ẹjọ́ yẹn ó ti tẹ̀síwájú tó ní àgbàbẹ́ẹ̀lì ìhun ti jẹ́ rodò lọ́mú mi báyìí Black Maria náà ni wọ́n mọ̀ gbin ẹ wá léèyàn bá fẹ́ ṣe printer wọ́n máa print ẹ̀ láti ìwé ilé wọ́n máa kówé wá ni àsìkò táwọn ọmọ kéékèèké sì wọlé skul ni ẹ lè fẹ́ exercise book wá o Olúwafẹ́ onídúdú ọlọ́rẹ o ẹ mọ̀ waste ẹ ṣe exercise book kẹ́ ẹ fọ́n sí wa á kó àbáyín ha fún àwọn ọmọ ẹ mọ̀ pé sàrà náà ni ẹ̀yin ọmọ kéékèèké wá jẹ sàrà Olúwa dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bá a ṣe ń dárí jì àwọn tó ṣẹ̀ wá wọ́n gbà wá sínú ìdánwò gbà wá lọ́wọ́ bìlísì nítorí ìjọba tirẹ̀ agbára tirẹ̀ ògo tirẹ̀ láéláé àmín so àtúbà yín fi ṣe àmì àdúrà náà ẹ̀yin èèyàn wa ọjọ́ 10 oṣù 10 òun látẹ̀síwájú nínú kéèsì justice for Timothy Adédoyin àtàwọn tó kù tí wọ́n ń jẹ́jọ́ lórí ikú tó pa Timothy Olúwadámiláre Adégòkè nílé ẹjọ́ gíga àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ adájọ́ àgbà nípínlẹ̀ Ọ̀ṣun àwọn ni wọ́n dá ẹjọ́ náà ẹ ṣeun o bó ṣe rí lónìí òun lẹ́gbọ́n yẹn o ẹ dákun lẹ́ẹ̀kan sí ẹ mọ̀jọ́ ọ̀rẹ́ wa ẹ já tẹ̀síwájú obìnrin ọlọ́ta àbọ̀ yẹn ẹ bá ń pè wá kó tètè mọ̀ bọ̀ àtọmọ rẹ̀ ẹ mọ̀jọ́ ọ̀rẹ́ wa ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ jẹ́ ká máa pín ẹ jẹ́ ká máa share rẹ̀ ẹ jẹ́ ká fi máa tó àwọn èèyàn létí kí a má sùn ká fi rí ìdájọ́ òdodo gbà a ti máa ń tètè kúrò lórí ọ̀rọ̀ torí ẹ̀ ni àwọn tó ń dáná fi máa ń tẹ̀síwájú wípé ìgbà wo la fi kúrò lórí ẹ̀ tá a máa ṣe nǹkan míì fún di eléyìí mo rọ̀ yín ẹ̀yin ọmọ Nàìjíríà gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi tẹ́ ti ń wò mí lórí ọ̀rọ̀ Timothy we are still on it ẹ bá wa share rẹ̀ káwọn èèyàn mọ̀ wípé orí ẹ̀ la wà orí kéèsì Timothy náà madam má bọ̀.